òkùnkùn wa ò ní jẹ́ ká jókòó jẹ́jẹ́ ó jókòó ẹ̀ jẹ́jẹ́ ẹ̀yin mùsùlùmí náà lọ́mọ yín wá bàbá Àkàndá Ọ̀rọ̀ Awíkonko a sọ̀rọ̀ lónìí kì í ṣe pàṣọrọ̀ ẹ̀ rí because bójú bá ń ṣe pé ẹjẹ́ ayọ́ ká fi hojú láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ eégún ntọ́wọ́ ká àwọn mùsùlùmí ni pé kí gbogbo nǹkan tí wọ́n ń pè ní àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá kó sá wọlẹ̀ ntí wọ́n sì gbé dání ọ̀dá tó ń ti ń bẹ lọ́wọ́ wa I can say it categorically ṣé ẹ gbàgbé pé mo sọ̀rọ̀ kan jò náà mo ní kí MS bàbá kọ́ mọ múra lẹ̀ mọ́ ń bọ̀ because gbogbo àwọn nǹkan tí MS bàbá ń ṣe yìí ńlá Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ti ṣe díẹ̀ rẹ̀ ní 2018 2019 2020 ìyàtọ̀ tí MS bàbá ni pé òun kéwú ọmọ Kùránì dáadáa ó jẹ́ kí kinní ọ̀hún dùn lẹ́nu ẹ̀ so majority àwọn mùsùlùmí gan ni wọ́n máa ń mọ̀ wípé ọgbẹ́ni ọkùnrin ọmọ nǹkan tí ń sọ so ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ lolóòlù ń ṣe tiẹ̀ ṣe rí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí ọmọbìnrin tó fojú kan lóòlù ṣẹ́ni tó ṣẹlẹ̀ sí ẹ̀rí tí wọ́n fojú ẹ̀ rí mọ́ ń bọ̀ ń bẹ̀ olúwo náà dá sọ̀rọ̀ olóòlù kò dàbí pé èèyàn ṣe yẹ̀yẹ́ Akéwùgbà Gold lẹni tó sòótọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olóòlù ẹ mọ́ màmá já ẹ mú kàlẹ̀ tó wọ ẹ mú tọmọ ń wò nílò àmì fàágùn fún wọn bá tètè bí àwọn onísọ̀nà ń ó ṣe kánkànkán bí olè wúre so bẹ́ẹ̀ ṣe ń wọlé òun ẹ dákun ẹ bá ń pé prógrámù yìí àpékélégún ọmọ ṣeégún àpékó lóró ọmọ ṣe tiẹ̀ Yorùbá kárí wọn lé eégún fégún òòṣà fòòṣà bó bá ṣe wo lóró ni kò ṣe nǹkan ẹ̀ ìyẹn túmọ̀ sí wípé inú ọ̀gbà láàyè ọ̀gbà bí ó bá ti gba abẹ́rẹ́ ó yẹ kó gbókùn díẹ̀ ńgbà táwọn oníṣẹ̀ṣe ò pe Muslim lórúkọ wọn ò pe Christian lórúkọ kí ni máa ń ṣe ẹ̀yin mùsùlùmí tó jẹ́ pé ẹ̀yin nìkan lè máa ń rí ẹlẹ́bọ ń dẹ̀rù pé ẹrẹ́ nìkan tó gbẹ́bọ wá sórí ìta wájú ilé yín why calling them ẹlẹ́bọ nísìn àwọn tẹ́ ẹ pè lẹ́lẹ́ ẹ wà relevant mọ́ ẹ̀sìn yín ò wà relevant mọ́ torí wọ́n ti jẹ́ ká mọ̀ tí ń bẹ nínú ògò tí ń jẹ́ jẹ́ẹ̀nẹ̀ wọ́n já mọ̀ wípé eré ní bẹ́ẹ̀ ń Káàbà wọ́n já mọ̀ wípé ẹ̀sìn tá a pè lẹ́sìn àlàáfíà ìwà jàgídíjàgan làwọn tó ń hù ni wọ́n ń sìn ni wọ́n ń lò jù torí àkókò wa torí pé ìfẹ́ ní púpọ̀ ṣe lẹ́nu wa òye sì yé mi pé àsìkò rèé láti rèé sùn ká múra fúnṣẹ́ ọ̀la ṣùgbọ́n kó tó di pa sùn ẹni sùúrù fẹ́mi o kí n kọ́kọ́ gúnlé ọ̀rọ̀ mi now ń bọ̀ ní ká ti bẹ̀rẹ̀ ẹjá bẹ̀rẹ̀ lórí àwọn àfáà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ oríṣiríṣi ṣeégún olóòlù àbí táwọn tó ń ṣeégún oṣù keje la wà yìí káàkiri ìlú ni wọ́n ti ń sọdún eégún lọ́wọ́ àwọn kan lè má ṣe tiwọn lóṣù keje ìgbà tó bá wù kálukú ló lè ṣe kì í papọ̀ kennedy tí kì í ṣe táì ṣe sábà jẹ́ kó papọ̀ òun ni pé káwa tá a witness ọdún eégún tìlú yìí ká lè láǹfààní àti lọ sílùú mi ká lè láǹfààní àti délùú mi káwo oríṣiríṣi ọdún eégún síra wọn káwo oríṣiríṣi eégún síra wọn káwo ìlú wo ló dùn ìlú wo ni ó dùn bó láti fẹ́ múra sí tọ̀dọ̀ wa lo and behold àti Christian àti mùsùlùmí ni wọ́n lóró ìdílé tí wọ́n ń ṣe ni wọ́n lóòṣà ìdílé tí wọ́n ń bọ ní yàrá tó ìjẹ́ pé dúdú ilé yìnrín òde ni wọ́n ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n pera wọ́n ń ta ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n jẹ́ lábẹ́ ẹnu ilé ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire bí ọjọ́ wo ìgbà wo látànra wa dà ọjọ́ wo ìgbà wo látara wa lọ́pọ̀ dà ṣé ẹ gbàgbé ẹ ń bá tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bọ́ bá dọ̀ wọ́n gógó ọmọ tó sọ lẹ́nu
ó fàpọ̀ tọ́jú àpò ìyàsára para ni kí ló dé táwa náà ò gbé tiwa lárugẹ. lóòótọ́ àwọn nǹkan kan ń bẹnu àṣà àti ṣe káàárọ̀ oòjíire bí tí ó bá gbà mú mọ́ èyí tí ó bá gbà mú ẹsẹ̀ jágbe ẹgbẹ́ kan ntọ́ bá gbà mú ká tẹpẹlẹ mọ́ lélẹ̀ tó túmọ̀ sí wípé kò tún sí nínú àṣà àti ìṣe Yorùbá tí ó bá gbà mú tàbí tí ò wúlò eléyìí tí ó bá gbà mú mọ́ ohun tá a rò pé ó bá gbà mú ẹja kó sí museum kọjá ń tá rọmọdọ́mọ wọ́mọ wá wò lẹ́yìn wá ọ̀la àwọn idà tí wọ́n fi jagun Kírìjí àpò tí wọ́n fi jagun orí ọ̀bọ tí wọ́n pa orí ìnàkí tí wọ́n pa lójú ogun gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ museum títẹ̀ mọ́ lọ wò ń bẹ̀ èèlò wọn fi ń wò museum 200 naira bó bá wá wọ́n ní ìsìn 500 naira wọ́n fààyè gba everybody láti wá wò nǹkan ṣẹ̀ǹbáyé yín gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé fún elétò ètò torí pé ìran Yorùbá ò ní àkàkún lóríṣiríṣi nǹkan wá fi ń di tẹni ẹlẹ́ni ṣé gbàgbé adé tó bá ń dé tí ń wuyì tí ń dá aré fẹ́rẹ́fẹ́ lórí ọba tó bá dá kò kan àwọn ọba wọ́ọ̀mọ̀ dé face cap ẹja mọ̀rọ̀ sọ now ẹja bẹ̀rẹ̀ látòrí arábìnrin tó wo olóòlù kí lójú rẹ̀ rí wọ́n fárun orí ẹ̀ wọ́n so ewúrẹ́ mọ́ lọ́rùn wọ́n ní ọmọ jóyí di òsàká níta gbangba torí mo rántí dáadáa ńgbà tá a wà ní kékeré ẹ jẹ́ kí n sáré calculate between 1982 to 1983 mo wà nìbàdàn èmi àti ìyá mi ń lọ ibì kan bóyá mi ò mọ̀ bóyá wọ́n mú mi lọ UCH torí kíní kan máa ń ṣe mí gbà náà àmúrun tó a ti lọ sí kílíníìkì tó wà ní Ìbàdàn Poli wọ́n wá rẹkọmẹ́ndì pé ká lọ sí UCH ọjọ́ náà wà lólóòlù ń jáde so nínú taxi tá a wà ń gbà náà driver taxi ní kí mọ́mì mi ó tẹrí balẹ̀ kán tẹrí balẹ̀ olóòlù so èmi kéré ń gbà náà but kò disturb èmi tí mo jẹ́ ọkùnrin mo láǹfààní àti wò ó obìnrin ni kì í rí olóòlù kí ló dé tá a máa ń dẹ̀jà ńlẹ̀ káàárọ̀ òjíire nǹkan bá ti pèlè èèwọ̀ kí ló dé tá a gbà pé èèwọ̀ ni mo rántí ńgbà náà ìyá mi ń dọ̀bálẹ̀ bẹ́rẹ́bẹ́rẹ́ nínú táksì èmi wà ń bẹ̀ mi wà lókè òye ń tọ́sẹ̀lẹ̀ òfin gbogbo ara yé mi dàbí alára àfi tí n bá fẹ́ parọ́ lókù 1982 ọmọ ọdún mélòó ní jẹ̀ngbà náà ọmọ ọdún 7 ṣùgbọ́n experience yẹn ò kúrò lórí mi alọ abọ̀ inú payà ni mọ́mì mi wà nínú táksì ń bẹ̀ èmi àti ẹ̀ náà láwa ń bẹ̀ àyà tèmi náà ń jà mọ́ tí ó ṣẹlẹ̀ láti ìgbà náà mo ti mú sọ́kàn pé eégún kan bẹ́ ń bàdàn kì í róbìnrin so n tí wọ́n ń pè níṣẹ̀ṣe nu àṣírí tí ń bẹ nínú àṣà àti ìṣe Yorùbá nu ẹ já keep ẹ̀ forever ká má fààyè gbẹnì kankan pẹ̀lú ẹ̀sìn òṣì kan láti wá ìrèzí tó jẹ́ tiwa dànù sofa tá àti mú ọ lọ́wọ́ dání pé kí wọ́n má ṣe òòṣà tiwọn òòṣà ní tí wọ́n ń pè lẹ́sìn Christianity òòṣà ní Islamic òòṣà ní because ó lọ́nà tí wọ́n ń gbà sìn kí wákàtí 5 orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ fún ìrun tẹ́ ń kí àwọn Christian ó ka sáàmù òòṣà tí wọ́n nìyẹn ìṣẹ̀ṣe tí wọ́n nìyẹn nǹkan nígbàgbọ́ nínú ẹ̀ nìyẹn ẹ jẹ́ kí eléégún ó sin tó nígbàgbọ́ nínú ẹ̀ so according to nǹkan tí mo gbọ́ wọ́n lọ́mọbìnrin yìí ṣe bí ọkùnrin ń ló fi rólóòlù ìtàn kan bẹ tí wọ́n sọ fún mi láyé ìgbà náà ní late 80s tàbí early 90s bóyá olóòlù náà ni wọ́n sọ nípa eégún kan pé obìnrin ò gbọ́dọ̀ wò ó eégún eléyìí tàbí òòṣà eléyìí
kì í róbìnrin. Ẹnìkan sì lórí òkè gàréètì ó sì da nǹkan borí, ó sì try láti yọjú wò ó. Do you know? Nbi tó sápamọ́ sí eégún yẹn fìlì ẹ̀, ó sì na ọ̀pá síbẹ̀, ẹni yẹn dàda nǹkan míì sábẹ́ ibi tó sápamọ́ sí. Láyé àtijọ́ bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ Olúwo ṣe mọ̀ wípé èèyàn ńlá ni lolúwo, ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà tó bá ti já nǹkan orí rádaràda ni máa ń sọ bí ọmọ kú lọ́wọ́ adití. Ó lè máa sọ wípé kàn jẹ́ kóbìnrin ó tiẹ̀ rólú olóòlù gan, kí ni ó ṣẹlẹ̀, kò sí ní tí ó ṣẹlẹ̀, ẹ jẹ́ kán try ẹ̀. So now nílùú ìyá mi orò ni wọ́n máa ń ṣe ń bẹ̀. tí bẹ́ẹ̀ gbọ́ tí mo máa ń ṣe yínmi gbẹ́kẹ́ ẹkùn olókèrè ìwé ìjèrò ọ̀tọ̀ bọlé famayọ orò ń kùn yùmùyùmù ó fẹ́ sọ̀rọ̀. Láyé ìgbà náà àpọ́nlé àti iyì ń bẹ fórò, unlike today táwọn ọmọ Gen Z tí wọ́n ti ń ṣe orò lójú kámẹ́rà, wọ́n ti ń gbé orò sínú TikTok, wọ́n ti ń gbé orò sínú Facebook, wọ́n mọ̀ wípé ẹlẹ́yà ìran àwọn làwọn ń ṣe, torí pé ilé ayé wọn kò fi gbogbo ara báláǹsì náà pẹ̀lú yẹ̀yẹ́ tí wọ́n ń fi ìṣẹ̀ṣe àti àṣà Yorùbá ṣe. ntọ́ yẹ kí wọ́n gbé lárugẹ ni wọ́n ń tàbùkù ẹ̀. Ayédáyé ọ̀làjú lóòótọ́, ká gbé ọ̀làjú sẹ́gbẹ́ kan ká gbé ìṣẹ̀ṣe sẹ́gbẹ́ kan, méjèèjì wọ́n lè fẹ̀gbẹ́ rìn papọ̀. Èmi àtẹ̀yìn sọ̀rọ̀ nípa èdè Yorùbá, kí làkóónú tí ń bẹ́nu èdè Yorùbá, n tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe lónìí, tá ń pè láṣà lónìí, ipò ọba nìkan ló ṣẹ́kù ńbẹ̀. Eégún yìí ló tẹ̀lé, àwọn orò wọ̀nyí ló dẹ̀kan ńbẹ̀ láwọn ìlú kọ̀ọ̀kan, wọ́n ti parun. Mo rí ìlú kan tòsí ìlú mi tó jẹ́ pé wọ́n ní táwọn ó bá jọba Christian làwọn ó fi jọba. Ìgbà wọn náà dẹ̀ yí padà sí dáadáa, ká má sọ kejì. Alright, so arábìnrin yìí n tí wọ́n fojú ẹ̀ rí yóò rò fún àrọmọdọ́mọ. òun lélẹ̀ o tó bá sọ pé kẹ́ máa wò lóòlù ẹ kàn ti kun ẹ̀ nìgbọ́n ó múra bí ọkùnrin ó bọ́ síta ó dẹ̀ lọ fídíò ló. Now ìyá rẹ̀ wọ́n ní ó fárí fún un kó má dàbí ẹni pé àkórun ẹ̀ ló á fi ṣe nǹkan kan. Alright, òun náà tó lélẹ́yìí. àwọn ọlọ́pàá náà náà sùúrù fi hàn púpọ̀ ní bí wọ́n ṣe ṣe ọlọ́pàá ló lè ṣe bọ́ ó ní máa ṣẹ̀gẹ́ndì yóò àwọn olórí burúkú. Àwọn míì ti ṣe rí tán sọ pé látijọ́ tán ti ṣe ni wọ́n ti ń ṣe nǹkan oṣù tí ò dáwọ́ dúró mọ́ láyé wọn. Nǹkan mọ́ láyà bọ́ bá jẹ́ Muslim ni ṣé wọ́n gbà padà sínú ẹ̀sìn Islam pẹ̀lú gbogbo nǹkan tán kó tán so mọ́ láyà àwọn rúṣọ pupa sí ń dì í. má ṣe ilé ayé ní gbé bá a bá ṣe oní tójú wọn máa ń rí.
ó ṣe fídíò olóòlù kí ló ṣe? mo ṣe fídíò olóòlù ni. kí wàá lo jẹ̀bi sí ọba yìí. kí ló ṣẹlẹ̀ sí wọn gẹ́gẹ́ láti gbà tó ti ṣe. mi ò balẹ̀ nígbà yẹn. sọ̀rọ̀ sókè kí wọ́n yẹ. mi ò balẹ̀ láti gbà yẹn. ẹ lọ́ọ́ ti ṣe kí ni. láti ìgbà tóun ti ṣe fídíò olóòlù ara òun ò balẹ̀ láti ìgbà òun eégún lolóòlù kì í ṣe páwọn èèyàn wò obìnrin ni wọ́n ní kì í rí wọ́n sì sọ̀tàn tí ìfíró obìnrin. sọ́ńbẹ́ ọ̀kan tó sọ o. wọ́n ṣe wà wọ́n gbé. lẹ́yìn ló ṣe fídíò ẹ̀jọ̀ ṣe kí ni ẹ̀jọ̀ dára rẹ̀. ẹ gbọ́ látijọ́ tó ti ṣe fídíò ẹ̀jẹ̀ ọ̀dá lára rẹ̀ bí ó bá sì padà wá bí ó sì máa ṣe táyé tẹ́jẹ̀ ó fi tán lára ẹ̀ nù yóò bá sì níṣẹ̀ṣe eégún tí wọ́n ń pè lólòlù wọ́n ti ń ṣe látọdún gbọ̀n ohun ọ̀gbà obìnrin ni mò ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Olúwo mò ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Akeugba Gold. ẹ já kúrò lórí eléyìí o mo ti deliver message mo fẹ́ deliver ń bẹ̀ ó rìkọ́ọ̀dù olóòlù ara rẹ̀ ò balẹ̀ mọ́ láti ìgbà náà ní tí ó fi ń sọ pé ara rẹ̀ ò balẹ̀ mọ́ ní ìsun ẹ̀jẹ̀ tí ò dá lára rẹ̀ láti ìgbà náà eléyìí ò kì í ṣe story fúnra lára ẹ̀ lẹ́gbọ́ ìdí òsà ló wà yìí ìrópọ̀ ń bẹ̀ bíi bìbà alright ẹ̀já kú ń bẹ̀ o ẹ̀já lọ sọ́dọ̀ Olúwo ká tó padà sọ́dọ̀ Akeugba Gold. Àṣà àti ṣe àwọn làwọn máa ń gbé lárugẹ àwọn làwọn máa ń tó ìwé ìwé ẹ má gbé obìnrin kankan wá láàyè ní ọjọ́ yìí o mistake máa wà jẹ́ pé obìnrin tí ọ̀gbọ́n nípa. now ẹ má tún já dírágì tọ̀rọ̀ Olúwo náà ẹ jẹ́ ń fẹnu ṣàlàyé nǹkan tó Olúwo sọ Olúwo ní ó folóòlù ṣe yẹ̀yẹ́ o kò ní mínì ó ní bàbá wò ó gbogbo àwọn ọdún ìṣẹ̀ṣe àṣà tá a máa ń ṣe àwọn obìnrin wọn máa ń pọ̀ jù bí gbogbo nǹkan àwọn obìnrin ní máa ń gbé e lárugẹ ẹ wá bá ń sọ fÓlúwo gbogbo ẹ̀yin ọmọ Ìwó gbogbo ẹ̀yin àgbà Ìwó gbogbo ẹ̀yin mùsùlùmí tí ń gbè sÓlúwo lẹ́yìn gbogbo yín tẹ̀ ń ṣe káre pé ọmọ ọkọ ni ẹ wí fún pé olóòlù ọ̀sẹ̀sẹ̀ jáde lónìí kò ẹsẹ̀ dé lónìí olóòlù ti wà látọdún gbọ̀n kan tó bólúwo gan kì í sí irúbìnrin láti ìgbà náà títí dé ìsìn kí lolúwo ṣe ní lọ́kàn pé òun ó chẹ́ǹjì olóòlù sí ìsìn ní ìsìn bó ṣe báyé àṣàjẹ́ ní Ìwó tó dorí ìṣẹ̀ṣe kodò ní Ìwó Olúwo ní mission ó fẹ́ execute mission ẹ̀ wọ́n ń support àwọn tán láwọn ọ̀tàn ìsìláàmù wọ́n ń support àwọn tí wọ́n láwọn ọ̀tàn sàríà ẹ̀já jẹ́ kó yé Olúwo wípé ibi tó bá gbámọ̀ládé ni kó jó dé ńbo ló sì gbámọ̀ládé gbígbámọ̀lá rẹ̀ káàkiri ojú ilẹ̀ Ìwó lọ níbi tó so lórí sínú níbi tó jọba sínú àgbàlagbà kan ò sì lè tòkè Ògùn wá kọ́ mọ́ wá ṣe mú gògùnù lálẹ́dẹ́ Ọ̀yọ́ kólúwo ọmọ kọ Olúwo tiẹ̀ lè kọ́ wọn bàdàn bọ́n ṣe fẹ́ lólé ayé wọn kò lè kọ́ ìlú míì bí wọn ó ṣe gbé gbèsè ayé wọn kálukú ló mọ bí ó ṣe lólé ayé ẹ̀ now ntọ́lúwo sọ ni wípé bàbá sọ wípé káwọn obìnrin ọmọ wo olóòlù ṣé olóòlù ò lè gba àwọn obìnrin mọ́ra ni àti pàápàá ìlú ńlá nìbàdàn àwọn àrè tí wọn ò gbọ́ pé wọ́n ń so olóòlù nìbàdàn polóòlù jáde táwọn eléyìí bá ń bọ̀ láti ibì kan tán fẹ́ kọjá ń bàdàn bóò ni yóò ṣe rí ẹ bá ń wí fún Olúwo pé olóòlù kì í wá sí Ìwó road olóòlù kì í wá sí mùsùlùmù kì í wá sọ́lọ́ ń ṣògo olóòlù mọ bí ó ní gbèdéke bí tí olóòlù máa ń dé kì í ṣe pé olóòlù náà fi ń ṣèkà
tàbáwọn ilé tàbáwọn tí ń so lóòlù wọ́n máa fi ṣèkà débi pé wọ́n mọ̀ọ́mọ̀ déédéé gbé lọ síbi táwọn obìnrin wà. Ọdún mélòó lẹ́tí obìnrin fojú kan olóòlù tàbí nǹkan kan ṣẹlẹ̀ sí ìyàn nítorí olóòlù tí ìbá ṣe lè ta ẹsẹ̀ gbọ́ yìí irú ẹ̀ ti wáyé ó ti pẹ́ kò ṣẹlẹ̀ mọ́. Àwọn ọmọ Ìbàdàn ti mọ bọ́n ṣe nǹkan wọn. Àwọn ọmọ Ìbàdàn ti mọ ibi tí wọ́n gbọ́dọ̀ rìn sí tó lóòlù bá ti jáde àti ibi tí wọ́n gbọ́dọ̀ rìn sí kì í ṣe gbogbo ilẹ̀ Ìbàdàn. Kò sí eégún tó lè yí ilẹ̀ Ìbàdàn ká tán lọ́jọ́ kan ṣoṣo. So ẹ fi olóòlù lẹ̀ ẹ já gbọ́rọ̀ Olúwo díẹ̀ sí.